Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, aláàánú wa, olùfẹ́ wa ọ̀wọ́n, àdúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà láti rí ọjọ́ àbámẹ́ta àkọ́kọ́ nínú ọdún tuntun. Àdúpẹ́ nítorí gbogbo àbá rere tí ẹ ní fún wa nínú ọdún yìí ni ẹ̀yin Olúwa ló ràn wá lọ́wọ́ láti jẹ́ kí ó wá sí ìmúṣẹ, àti èyí tí àwa pàápàá ní fún ara wa. Ẹ wò fi okun kún okun wa láti jẹ́ kó ṣẹ, àti ọ̀rọ̀ tí a ó gbọ́ lénìí yóò tú ayé, ọkàn àti ara wa ṣe. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà o, torí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹta oṣù kìíní. Àkòrí tí a ó gbéyàwó sọ pé di ọ̀rọ̀ rẹ̀ mú, di ọ̀rọ̀ rẹ̀ mú. A mú àkọ́sórí wa nínú ìwé Hébérù orí ìkẹrin ẹsẹ̀ ìkejìlá, a sì mú bíbélì kíkà wa nínú ìwé Genesis orí ìkíní ẹsẹ̀ ìkíní dé ìkarùn-ún. Bíbélì ní ọdún kan, Genesis ìkẹsàn-án títí dé ìkejìlá. Nígbà tí orin tí a ó kọ lénìí jẹ́ orin ọ̀rọ̀ ayérayé. Àkọ́sórí, a mú àkọ́sórí wa nínú ìwé Hébérù orí ìkẹrin ẹsẹ̀ ìkejìlá. Nítorí ọ̀rọ̀ Ọlọ́run yè, ó sì ní agbára, ó sì mú ju idàkídà olójú méjì lọ, ó sì ń gúnni ní àní títí dé pínpín ọkàn àti ẹ̀mí níyà, àti ní oríkèé àti ọ̀rá inú egungun. Òun sì ni olùmọ̀ èrò inú àti ètè ọkàn. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Genesis orí ìkíní ẹsẹ̀ ìkíní dé ìkarùn-ún ní àtètèkọ́ṣe, Ọlọ́run dá ọ̀run òun ayé, ayé sì wà ní jújù, ó sì ṣófo, òkùnkùn sì wà lójú ibú, ẹ̀mí Ọlọ́run sì ń rábàbà lójú omi. Ọlọ́run sì wí pé kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà. Ọlọ́run sì rí ìmọ́lẹ̀ pé ó dára. Ọlọ́run sì pààlà sí agbede méjì, ìmọ́lẹ̀ àti òkùnkùn. Ọlọ́run sì pè ìmọ́lẹ̀ ní ọ̀sán àti òkùnkùn ní òru, àti àṣálẹ́ àti òwúrọ̀. Ó di ọjọ́ kìíní. Wáyé ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní ẹni ọjọ́ àbámẹ́ta. Kí ọ̀tun ọjọ́ àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ nínú Genesis orí ìkíní ẹsẹ̀ ìkíní, Ọlọ́run ti wà. Bíbélì sọ bẹ́ẹ̀. Ní ìbẹ̀rẹ̀, Ọlọ́run dá ọ̀run àti ayé. Èyí túmọ̀ sí pé kí ọjọ́ tuntun tó wáyé, Ọlọ́run ti wà. Nínú ìwé Jòhánù orí ìkíní ẹsẹ̀ ìkíní, ó sọ pé ní ìbẹ̀rẹ̀ ni ọ̀rọ̀ wà o, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, ọ̀rọ̀ náà sì jẹ́ Ọlọ́run. Ọlọ́run ni ẹni tí ó dá ìbẹ̀rẹ̀, ó sì dá ìbẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀. Ó dá ọdún tuntun, ọdún tuntun yìí àti gbogbo ohun tí yóò máa ṣẹlẹ̀ nínú rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀. Nítorí náà, tí o bá fẹ́ ní ìṣàkóso lórí àwọn ìṣẹ̀lẹ̀ nínú ọdún tuntun yìí, o gbọ́dọ̀ fi ọ̀rọ̀ Ọlọ́run sọ́kàn. Jésù dáhùn pé ẹ ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Lóòótọ́ ni mo wí fún yín, bí ẹnikẹ́ni bá wí fún òkè sídìí, bí ara rẹ̀ sọ sínú òkun, tí kò sì ṣe iyèméjì nínú ọkàn rẹ̀, ṣùgbọ́n tí ó gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣẹ, yóò sì rí bẹ́ẹ̀. Ìwé Máàkù orí ìkọkànlá ẹsẹ̀ ìkejìlélógún títí dé ìkẹtàléníogún. Gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ lókè yìí o, tí o bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, o lè pàṣẹ fún òkè kí ó sídìí, yóò sì rí bẹ́ẹ̀. Bíbélì tún sọ fún wa nínú ìwé Róòmù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹtàdínlógún pé ìgbàgbọ́ ń wá nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ̀n ọ̀rọ̀ Ọlọ́run tí o bá jẹ́ kí ó wọnú ọkàn rẹ nínú ọdún yìí ni yóò ṣe pàtó bí o ṣe lágbára láti dojúkọ òkè tó tí o bá kọ́ ọ̀rọ̀ Ọlọ́run lójoojúmọ́. Nígbà tí o bá dé ibi tí òkè wà, tí o bá bá òkè pàdé, ìwọ yóò kún fún ọ̀rọ̀ àti ìgbàgbọ́ tó bẹ́ẹ̀ tí ìwọ yóò sọ fún òkè kí ó sídìí, yóò sì rí bẹ́ẹ̀. Gẹ́gẹ́ ìwé orin Dáfídì orí ìkẹtàdínníàádọ́fà ẹsẹ̀ ogún sọ pé ó rán ọ̀rọ̀ rẹ̀, ó sì mú wọn lára dá, ó sì gbà wọ́n nínú ìparun wọn. Àwọn àrùn kan wà tí kò sí dókítà kankan láyé tí ó lè tọ́jú wọn. Àwọn iṣẹ́ abẹ kan sì wà pẹ̀lú táwọn dókítà kò tíì mọ bí wọ́n ṣe lè ṣe wọ́n. Ọ̀pọ̀ nínú iṣẹ́ abẹ ni à ń ṣe pẹ̀lú iná
ìgbàlódé tó mọ́lẹ̀ rókóṣó tó máa ń wọ inú ara ní ààyè ibi tí abẹ́rẹ́ dókítà kò lè dé. Ìdí nìyí tí Bíbélì ṣe sọ pé ọ̀rọ̀ Ọlọ́run fúnni ní ìmọ́lẹ̀. Ìwé orin Dáfídì orí ìkọkàndínlọ́gọ́fà ẹsẹ̀ 140 ó túmọ̀ sí pé nígbà tí Ọlọ́run bá rán ọ̀rọ̀ rẹ̀, ó máa ń wẹ àrùn tí kò lè ṣe é tọ́jú, ó sì máa ń wọ inú àwọn apá ìgbé ayé tí ó dàbí ẹni pé kò ṣeé dé. Olùfẹ́, faramọ́ ọ̀rọ̀ Ọlọ́run ju ti àtẹ̀yìnwá lọ ní ọdún yìí o. Kí a ṣe àṣàrò lórí rẹ̀ o, kí o sì jẹ́wọ́ rẹ̀ tọkàntọkàn ní ọjọ́ gbogbo. Bí ọkàn rẹ bá kún pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tí o sì ń ṣe àṣàrò nínú rẹ̀ ní ìgbà gbogbo nínú ọdún yìí, mo kéde rẹ̀ pé wàá jẹ́ aṣẹ́gun ní gbogbo ọ̀nà ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀ ìṣe: ṣe ìpinnu láti tẹ̀lé àlàálẹ̀ Bíbélì kíkà ti ọlọ́dọọdún kan. Wò ó nínú àkọ́sórí yìí ní gbogbo ọdún yìí o. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa Ọlọ́run, fún wa ní oore ọ̀fẹ́ láti máa ṣe àṣàrò nínú rẹ o, kí a máa yànnàná fún ọ̀rọ̀ rẹ, kí ọ̀rọ̀ rẹ kí ó lè máa gbé inú wa. Ọlọ́run yóò sì fún wa ní oore ọ̀fẹ́ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ẹ̀, kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá o. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín. Ó dàbọ̀.